á sì mọ sàpọ̀nlé fọmọ àfà ṣùgbọ́n kí èsì pé ọmọ kí wọn ni òṣìṣẹ́ ọmọ kí wọn irọ́ ẹ mọ̀ parọ́ mọ́ irọ́ kọ́kọ́ nìyẹn náà ó ní ọmọ ilé kí o bàbá wọn ni tó sì yẹ kán pọ́n ọmọ tó yẹ kán pọ́n ọmọ àfà wọn lé bẹ́ẹ̀ sì mọ̀ sọnù kì í sọ ọmọ ilé kí wọn bò wẹ́ẹ́ mo lẹ́sìn mọ̀ dàtàn ru tí mo sì mọ̀ kọ̀tàn sílẹ̀ nínú tíra nìyẹn tí mo sì kọ́nu sí ẹ̀rọ alámìnú bàlánù kán mọ̀ pé ọmọ àfà mi láàfà mi kì í sáfà mi nà ọmọ àfà mi ni màá pọ́n lé ṣùgbọ́n kí èsì àfà mi nítumọ̀ olùkọ́ ẹ̀wọ̀n parọ́ mọ́ irọ́ sáláwọn kí náà lè fi ń dalẹ̀ Yorùbá yìí rú láti jọ yìí Khalifa àfà wa kì í sáfà mi tí o bá ti kọ́ mi ń ké o ṣùgbọ́n máa pọ́n nítorí pé bàbá rẹ̀ ṣe wá lóore àìmọye àsìkò tó yẹ kí bàbá rẹ̀ ò lò fún tó ṣe páwa ní ń lò fún so àwa máa pọ́n lé lórí ìyẹn àwa sì lágbọ́dọ̀ mọ̀ pé yẹ ká pọ́n lé kọ́ ní òun béèrè àpọ́nlé lọ́wọ́ wa so kò kọ́kọ́ gbẹ inú yín náà kẹ́ sọ pé bàbá yín yẹn o olùkọ́ àbá àfà wọn jẹ́ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ àfà kan lè tírèsì nínú kéwu ìmáàmù ni wọn mo rò pé ẹ jẹ́ àmọ́ set record straight o ẹ wò orin káwà táwọn ọmọ yẹn lò mo sì ń bọ̀ wá síbi orin yẹn orin tẹ́ ẹ lò orin Al-Fadl ibn Abbas orin tẹ́ ẹ lò yẹn sórí orin àwọn orin yìí ń kà tán nǹkan kan sì ń bẹ́nu orin tẹ́ pé àgẹ́sì yín ni ṣùgbọ́n nínú rẹ̀ náà lọ́dọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí lọ́wọ́lọ́wọ́ wípé ẹ̀yin ọmọ yìí ẹ farabalẹ̀ látàǹbìṣú báyìí náà mọ́ kánà mọ̀dé fún náà àwọn nǹkan tó fi pa àwùlẹ̀ kì í sọ tẹ́lẹ̀ mọ́jà mọ́ tù bàbá yín ò kì í sáfà mọ́ Ògbómọ̀ṣọ́ láyéláyé ìnẹ́niwẹ̀ ọmọ náà jẹ́ sí ẹni tá a lè tírèsì kí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dọ́dọ̀ dé ọ̀dọ̀ wọn àfàwọn Ògbómọ̀ṣọ́ báwo láti bó síbo àwọn gẹ́gẹ́ bíi tani yọrọ lásán Yorùbá level nínà yes number 1 number 2 wọn tó pe ìmáàmù báwọn kí n kọ́kọ́ clear ọ̀rọ̀ fún ẹ̀yin tẹ́ ń sọ àbáwọn ọmọ yẹn náà bàbá yín ò tó pe ìmáàmù sí pe ìmáàmù yẹn ìmù tí ẹ bá ṣe ìwà àìfẹ́ sápọ̀nlé fẹ́ ń tàpọ̀nlé tọ́ sí gan tí n bá bímọ àwọn òbí mi tán bí mi lọ́mọ wọn mọ́ mi dì sí nígbà tán rí pé ọmọ yìí náà ti dàgbà ó ti níyàwó ti ní gbogbo ẹ̀ àáfà náà mọ́ pé mi ṣé mi sọmọ wọn mọ́ ni báà làwọn míì náà ládùúgbò àwọn míì tẹ́pẹ́ gbọ́n wa ni wa ọkàn rí pé ẹni yìí ti dá wọn pò kọ̀ọ̀kan o wọ́n pọ́n lé náà tí bàbá yín bá ju President Bola Ahmed Tinubu lọ sọ́mà pè bẹ́ẹ̀ ni ṣebí ààyè tán wà yẹn náà fi ṣàpọ́nlé fún náà ìjókòó tán wà ní rọ́bítọ̀ yẹn ìmáàmù ò jókòó síbẹ̀ níjókòó ọmọ ilé kéwú wọ́n jókòó níjókòó ìmáàmù tí ń rẹpísẹ́ǹtì gbogbo Ògbómọ̀ṣọ́ kódà tí tún rẹpísẹ́ǹtì ilé tèmi gan nílé ibi tí mo gbé tí ń rẹpísẹ́ǹtì ilé wa wọ́n lọ rẹpísẹ́ǹtì gbogbo òlu ọmọ tó pè gbogbo òlu ni wọ́n lọ rẹpísẹ́ǹtì gbogbo òlu Ògbómọ̀ṣọ́ wa jẹ́ ìlú kéréje ni àbówórí máàpù ò bá ni wọ́n lọ rẹpísẹ́ǹtì gbogbo òlu ẹni tó wá rẹpísẹ́ǹtì odidi ìlú yẹn àpọ́nlé in tó wá rẹpísẹ́ǹtì ni wọ́n fún bẹ́ẹ̀ tẹ́ bá jọ wá dénú lé ké oyin o bóyá ibi tí mọ̀mú ti ké wo àbí nílé ké oyin o wọ́n wá lè mọ bá wọn sọ̀rọ̀ bó bá ṣe wù wọ́n iyún gan sì rékò tó yẹ kán bá wọn sọ̀rọ̀ bó bá ṣe wù wọ́n kódà kò jọmọ wọn ni mọ̀mú Ògbómọ̀ṣọ́ ẹni débi mọ̀mú ìṣẹ̀lẹ̀ mọ̀mú náà kéré náà yóò kéèyàn sí kán lè bí wọn gan ìgbà tó àti kọ́kọ́ bí wọn náà wò kọ́kọ́ sọ mọ́ wọn kẹ́ mo lè bí ọ ìgbà tó ti wá bí mi ńkọ́ sọ èsè bàbá mi èsì ṣe yà mí mo lè bí ọ lọ́jọ́ mo gbà ṣùgbọ́n tó ti wá bí mi èsè bàbá èsè yà mí tó bá wájọ délé kí àbí anything tọ́jọ́ àwọn tó jà fáì mọ́ Ògbómọ̀ṣọ́ direct níbi tán ti kéwú ní Zulaikha mo wà very very sure wọn lè bá wọn sọ̀rọ̀ báwọn tó fi dórí dùkúrù àwọn bàbá wa Mustapha Al-Khidru Mustapha wọn lè bá mọ́mù sọ̀rọ̀ báwọn wọn kò ọmọ wa ní ṣùgbọ́n ti dá lálùbárí kọ ọmọ ẹja mọ́ kanlé torí ààyè tó wà so bọ̀tẹ́ yín ìwà gbéraga ìwà gírímọ́kà ó ti fọ́ ó lẹ́yìn ọmọ yìí náà ti bẹ̀rẹ̀ sí ń rawọ́ léyìí ẹ̀ ń sọ fún odidi dùkúrù bẹ́ẹ̀ fún ní last warning ẹ̀yin gẹ́gẹ́ bí ta lẹ́yìn ó kẹ́tẹ́ fún last warning yẹn tí ó bá wá gbọ́ kí lẹ fẹ́ ṣe fún ganan nítorí kọ́kọ́ bí bínú bẹ̀ ní last warning last warning báwo ìkànnì ojo ni mọ́mù wọ́n kàn ń pè ní mọ́mù ni ojo ni àwọn tó mọ́ sọ pé àwọn mọ̀ pé èso ojo ṣe bó rí gbogbo èsì tán fún ẹ̀yìn orí báwọn yẹn sì ń ṣe rẹ̀ káàkiri lọ wo tán kọ sórí ẹ̀nà wọ́n ní ẹni yìí dúró déédéé kì í sì sojo téèyàn bá fẹ́ fèsì nírú bíbẹ̀ mọ́ sí fèsì náà sí fèsì nígbà tí wọ́n ṣe tí wọ́n ọmọ ìmáàmù mọ̀ràn sọ jù bá ń lọ náà ọ̀rọ̀ tán sọ ń bẹ̀ àwọn tán sọ lójú wọn náà gbọ́ yé ẹgẹ́ tí ẹ tán jọ ń sọ̀rọ̀ náà wọ́n gbọ́ wọn yé náà so ẹ wá lẹ fún ẹ mọ gbọ́ o ẹ mú wa ọmọ yìí o wọ́n ní tí bàbá àwọn ṣe sí mọ́mù yẹn kò sáburú mẹ́nà àwa ní dùkúrù
mufti Ògbómọ̀ṣọ́ wọ́n náà ń pe bàbá àwọn ní principal ṣé wọ́n parọ́ ni ṣé wọ́n ṣe principal ṣé wọ́n ṣe principal secondary school wáyé tẹ́yìn èèyàn yìí fẹ́ mọ́ ṣe báyìí ná ìwọ ní ẹ̀yin gbà wípé tí bàbá ṣe fún mọ́ọ̀mù níbi ìjókòó yẹn ẹni kò tí ì pọ̀ jù àwa sì ń sọ fún yín pé ó pọ̀ jù àgbọ́yé tiwa nìyẹn ẹ̀yin náà dẹ́ mọ̀ fúnra lára yín ṣùgbọ́n tó bá gbà pé ó pọ̀ jù wáyé tí wọ́n wá fẹ́ sọ wípé kán pé bàbá yín ní principal sùkúù kò pọ̀ jù ní tí ò yé mi nìyẹn ìkan wà reality ni ìkan wà kò lọ reality ni pé principal school ni wọ́n secondary school so ti yé ba àbí tó bá sọ fún mi pé wọ́n ti bóyá àwọn náà wá jẹ bóyá safety náà mọ́ jẹ ní university ni àbí kí náà mọ́ jẹ tápá àwọn náà bá wá fi jẹyún náà wọ́n change oyè tán jẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o principal ni wọ́n ní secondary school yes skini òkè kí ni ìtumọ̀ ọkọ̀ tẹ̀ ń pè wọ́n yẹn wọ́n tẹ́ fẹ́ gbé ìbò rẹ̀ ọ̀gá iléèwé secondary school nínà ọ̀gá iléèwé kí ni Yorùbá secondary school èmi ò sí ẹ̀ mọ́ ọ̀gá iléèwé òkè iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary iléèwé tó wà láàrin ní secondary iléèwé gíga ní òní gbọ́yìn mọ́ ó sì mọ Yorùbá rẹ̀ nígbà kan ẹgẹ́ tí ní ìsìnbáyìí òkè kí lè bo rẹ̀ wọ́n pèèyàn ní principal secondary school ó wá ń bí yín nú ṣé ní tẹ́lẹ̀ yẹn sọ parọ́ ní tẹ́lẹ̀ kọ́kọ́ sàrin pé wọ́n èyí ṣe principal secondary school irọ́ lẹ pa o ẹ wá lẹ fún wọn last warning àwọn tẹ́ bá fẹ́ báyàn jẹ́ ẹ mọ̀ lu àwọn ọ̀rọ̀ bá mọ́ ẹni yẹn ò ní gbọ́ kò lè gbọ́ láíláí tó yẹ pé èmi dókítà fa ní jamiatu lẹ́yìn alijamiatu al-islamiyya ó náà ti gbà o jamiatu islamiyya náà tó ti gbà o jamia Madina nílùú ànábì àwọn ẹ̀rọ aláì ó yẹ kó da wọn dọ̀bálẹ̀ kan fún ẹlẹ́gbàá ni wọ́n láwọn fún ẹ ní last one àdìtẹ́ àpá gbọ́ kí lẹ́sìn fún ìtò kọ́kọ́ rẹ̀ mí inú bẹ́ẹ̀ ni last one yẹn gangan problem tèmi nínú ọ̀rọ̀ yín ẹ lè ṣàlàyé ìtẹ́ sọ yìí kò rí bẹ́ẹ̀ o tó ìfún tẹ́ bá bú wọn àní má torí wípé a lè sọ̀rọ̀ ní ìsìkáníkẹ́ iná mọ́ sọ tí yín ṣùgbọ́n last one ni ẹ̀yin gẹ́gẹ́ bí ta ni lè fún ta ní last one ni ìtẹ́ wá sọ pé sọ náà tẹ́ fún wọn last one ẹ̀nà sọ pé principal secondary school sì ni wọ́n ok Safety University ni wọ́n ni sí èso yìí tán jẹ́ ní principal secondary school ni kí lẹ́yìn ọmọ yìí jẹ́ nǹkan lè gẹ̀ náà secondary school náà ń darí náà ṣé kì í sí ìbú o ọmọ iye téèyàn ka ẹ̀kọ́ dé kó tó lè darí secondary school ni kì í sí ìbú náà ó yẹ dáadáa ní ìwà ètò ń ka tó ètò tó wá ń dún yìí kò yé mi o èmi wo but kẹfẹ́ mọ dọ̀rọ̀ rú èmi ò láìkì ẹ̀ kẹfẹ́ mọ dọ̀rọ̀ rú wàlá èmi ò láìkì ẹ̀ tèmi ìfẹ́ mọ dọ̀rọ̀ rú ni ànigé mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ pẹ́ fún yẹn ẹ̀ fún ẹ̀yú ó mọ́ pẹ́ tó bá ṣe fẹ́ mi èmi gan ó bá fún mi lásán ní ìsìn báyìí wọ́n tara rẹ ni ó lè fún mi lásán ni ká tó wá sọ̀rọ̀ wọn pẹ̀lú pọ́tọ́lọ́ nìkan wà ẹ mọ nǹkan tẹ́ ẹ mọ sọ ẹ mọ tẹ́ ẹ mọ fẹnu yín ẹ mọ tẹ́ ẹ fi sọ ìwà gírí máa ń ká ìta àwọn wọ́ọ̀nù yín sí náà nù ẹyọ ọmọ yìí kéwò rí bí ìgbà kan mọ ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ àwọn ọlátẹ̀fẹ́ mọ lò yẹn àwọn Sheikh Adam àwọn bàbá Kamali wọ́n ti gbèrú àwọn yẹn lọ wọ́n ti gbèrú àwọn ọwọ́ àwọn lábà wọ́n ti gbé lọ yes aláwọ̀kọ́ ipò tán fira wọn sí wà ní ẹlẹ́ẹ̀kejì kìí ṣe báyé ṣe rí ní ìsìn láyé ṣe rí ń gbà wọn òdodo mo sọ fún ọ òdodo ni mo sọ fún ọ òdodo ni mo sọ fún ọ kìí ṣe báyé ṣe rí ní ìsìn ayé ń dá sí ni màdé sọ̀dí fún ọ àwọn bàbá yẹn aláwọ̀kọ́ bí wọ́n ṣe Assalamu alaikum mò ń ṣe nǹkan lọ́wọ́ mo wà lórí program mo ti gbọ́ mo tẹ́ fẹ́ sọ pé kò ti wà kíláàsì máa sọ fáwọn òbí rẹ̀ ní ìsìn yìí ẹgẹ́ ti ní ìsìn báyìí àwọn ayé tẹ́kànrò pẹ́kàn àwọn ayé yẹn ti lọ àníkí ń báwọn bàbá yẹn ṣe báwọn èèyàn lò nígbà yẹn ó jẹ́ kán ráwọn nǹkan yẹn ṣe ẹ̀kọ́ lẹ́yìn ṣe ń ṣe náà ó ṣe bẹ́ẹ̀ òkè àwọn ọmọ yìí kọrin kan àwọn ọmọ yẹn kọrin kan ó ní yí ẹ̀yin lórí yẹn ń bá wí náà tẹ́ ẹ̀ mọ̀ tún mo ní tẹ́ ẹ̀ ń kọ́ ni ẹni látàtúmọ̀rú àǹtòhínúná wà nù kírímùkùn ẹni ẹ mọ̀ fọkàn sí wípé ẹ̀yin ò mọ̀ kàn wá lábùkù káwò wá mọ̀ pọ́n yín lé ẹ̀yin lórí yìí ń bá wí ẹ̀yin náà lè ń káwọn èèyàn lábùkù tẹ́ wá fẹ́ kán mọ̀ pọ́n yín lé náà tọ́lé abọ́ta ń bí sí mọ̀ Ògbómọ̀ṣọ́ wá kéré ni ẹjá pàtẹ́rẹ́tì wọ́n Ògbómọ̀ṣọ́ kéré náà even kan kéré lọ́jọ́ orí wọn tó wá kéré lọ́jọ́ orí ìmáàmù tẹ́ ń wò yẹn ò kéré lọ́jọ́ orí o ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́ ń wò yẹn ò kéré
ní ọjọ́ orí o mọ́ tẹ́wọ́ kéré lọ́jọ́ orí o ẹgẹ́ tí ní ìsìn báyìí ṣùgbọ́n kò sí mìíràn ti dàgbà tó náà ọmọ lèyìn ò jẹ́ fáwọn kan ṣùgbọ́n ipò a máa sọyàn di ẹni gíga láwùjọ bẹ́ẹ̀ ni náà ó mọ bí ànábì ṣe kó yìí bá torí pé wá láti Saudi Arabia ni ẹ̀nà ọlá ànábì sallallahu alaihi wasallam ọlá ìsìn tá ànábì mú wá ó ní òmùrin wà ká máa bí nǹkan dé àlà bíbí ní zuwa sharafin kàmá àlà bí rasulillahi adinanu kàmá àlà bí rasulillahi adinanu. Ìyá máa ga látara ọmọ látara pò ipò táwà yẹn ti ga látọ́tùmọ̀rú à ń tò hínú náà wà nù kìrìmù kún ẹ̀yin gẹ́gẹ́ lónìí yẹn bá wí ẹ̀yin lẹ́fẹ́ máa kànyàn lábùkù ẹ̀ sì fẹ́ kán máa pọ́n yín lé padà ìwọ́n who does that ìwọ́n ti ń ṣerú ẹ̀ ìbọn ti ń ṣerú ẹ̀ kó síbi tó ti ń ṣerú ẹ̀ náà wà á nà kó falẹ̀ àdá àǹkùn wà tó zuna ẹ̀yin fẹ́ máa faburú kan wà ṣùgbọ́n ẹ̀yin fẹ́ káwà fún nǹkan kan ṣe yín ìbọn ti ń ṣerú ẹ̀ àwọn òṣìṣẹ́ sálábùrú náà ṣùgbọ́n ó ní yẹn ń sọ̀rọ̀ nípa pé ẹ̀yin fẹ́ máa kànyàn lábùkù ẹ̀ sì fẹ́ máa gba àpọ́nlé ìyẹ́dẹ̀lẹ́yọ́ ọmọ yìí wá fi ń sẹ́ẹ̀rí pábùkù lẹ́yìn fẹ́ mọ kàmọ́ Ògbómọ̀ṣọ́ yẹn ni lórí ìjókòó tí wọ́n wà ń bẹ̀ yẹn wọ́n jókòó síbẹ̀ ní Tọ́lá wọ́n jókòó síbẹ̀ ní ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n rẹpísẹ́ǹtì ìlú wọn nínà ìyẹn ni Dr. Muhyiddin sọ fún yín wípé ẹ bọ́ lẹ́ǹbẹ̀ ẹ mọ́ wùrù wà mọ́ wa nìyẹn wà ní kìrìmù orin tó ṣe pé ẹ̀yin gangan ní bá wí orin tẹ̀ nǹkan ẹ̀yin gangan ní bá wí wá jí sọ kíníkan fún àwa ò kì í báyàn já àkámu sí báyìí sọ pé níbi orin yẹn ó sọ wípé níbi tó bá wá sísàlẹ̀ ó ní Allahu ya'lamu anna la nuhibbukum ọlọ́mọ àwa náà sì mọ̀ pé àwọ̀ ọ̀gbá tí torí ń tẹ́ ń ṣe àwọ̀ ọ̀gbá tí rárá ẹ̀ ní mọ̀ ṣe bá ń ká gbà tí yes ìfẹ́ ló bá ń ṣe lò pé à nífẹ̀ẹ́ yín rárá kì í sọ̀rọ̀ ọ̀fẹ́ lájọ́ ń fa yìí ní bó ti sẹ́lẹ̀ náà yìí ìlú ẹ̀ nígbà tí ẹ̀ lé nífẹ̀ẹ́ lórí tó bá ń dẹ̀sìn rú àwa wá rè wá wo bí kò lè wà lánàá lo mùkùmù alla tuhibbuna wala nalumukum alla tuhibbuna oríta ẹmú wá náà ni àwọn ò sì blame yín táyìn náà bá gbà tiwa àwọn ò gbà ti yín àwọn ò sì ní blame ẹ̀yin pé wà ìtẹ́yìn ò gbà tiwa akúlù làwọn oníyà tó ń fi búgùdì sahibihi bi ni'matillahi naqlikum wa taqli so kìí ṣe yín tó pamọ́ àwọn last one àtàwọn fẹ́ tí wọ́n sì ti tẹ́lẹ̀ pé ẹ sọ fún lẹ́yìn yẹn tó sọ yìí tí ó àwọn táìmù yẹn ti lọ ó ti lọ àwọn bàbá tán sì ṣerú ẹ̀ láwọn ìgbà yẹn àwọn ìwà tí wọ́n ń wù láwùjọ àwọn ọlá tí wọ́n ní àti mọ́ ṣe báwọn èèyàn lò ń kọ́ lẹ́yìn ṣe ń báwọn èèyàn lò náà àwọn bàbá tán sì ṣerú ẹ̀ láwọn ìgbà yẹn àwọn ìwà tí wọ́n ń wù láwùjọ àwọn ọlá tí wọ́n ní àti mọ́ ṣe báwọn èèyàn lò ń kọ́ lẹ́yìn ṣe ń báwọn èèyàn lò náà ń kọ́ àwọn àbá yẹn wọ́n lo ké wọn wọ́n lo ìmọ̀ wọn wọ́n lò láti fi oppress àwọn èèyàn wọ́n lò láti ẹ mọ́ sọ̀rọ̀ kó sí ẹ̀ sáyè yìí mọ́ kò sáyè ẹ mọ́ níbi tí súnà wà ní mọ́ sọ̀rọ̀ ń bo wọ́n sọ̀rọ̀ ń bo lọ a sì bá a ṣe ọ̀rọ̀ nípa Sheikh Adam a sọ̀rọ̀ nípa Sheikh Kamaldeen àwọn bàbá wa lẹ́dẹ̀ẹ́ Sheikh Ọláyíwọlá a sọ̀rọ̀ nípa àwọn àfáà tó pọ̀ arímọ́sẹ̀ báwọn èèyàn lò náà arímọ́sẹ̀ báwọn èèyàn lò ẹjọ́ o last one ni ẹ mọ́ sọ̀rọ̀ rẹ̀ tẹ́ ń sọ mọ́ ó lè sọ̀rọ̀ lórí tẹ́yìn bá sọ pé tó sọ kò rí bẹ́ẹ̀ yes but last one ni ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni tẹ́lẹ̀ ń fún yàn ní